tí wọ́n bá ní ọmọdé gbọ́n àgbà gbọ́n la fi dálẹ̀ Ifẹ̀ kí náà sọ yẹn civilization. tó bá wá ní pé ají ṣe bí Ọ̀yọ́ láàárí Ọ̀yọ́ ò ṣe bí bàbá ẹnì kọ̀ọ̀kan kí náà sọ yẹn authority. torí tí wọ́n bá ní ìwọ̀fà mọ́fà tasẹ̀ àgẹ̀rẹ̀dọ́fà ọlọ́fà gbẹ́sẹ̀ lé mọ́fà mú ẹgbẹ̀fà pẹ̀lú ìwọ̀fà mẹ́fà mìíràn láti lọ bẹ ọlọ́fà kó lè gba ìwọ̀fà rẹ̀ padà. kí wá ní ìwọ̀fà kí ni ìwẹ̀fà kí ni ẹrú. ó wá ní nǹkan kan táwọn èèyàn kì í fẹ́ gbọ́ ó ní pé Yorùbá ti ń ṣe òwò ẹrú kó tó di pé àwọn òyìnbó amúnisìn dé. àárín ara wa àti ṣe òwò yẹn ìgbà táwọn aláwọ̀ funfun tá à ń pè ní Portuguese wọ́n dé ní ìgbà yẹn àwọn wọlé wá wọ́n wá bá àwọn head of community bí àwọn chief wa ń pé owó tá à ń ṣe yìí àwọn náà fẹ́ máa ṣe pẹ̀lú yín. ìlànà tí wọ́n fi ń ṣe òwò ẹrú tiwọn tó yàtọ̀ gédégbé sí tàwọn òyìnbó amúnisìn òun la máa sọ nínú fídíò yìí. ẹ káàbọ̀ orúkọ tèmi ni jọ Adetona tó bá sì jẹ́ pé ìgbà àkọ́kọ́ ní ilé Yorùbá pọ́nbélé ni wá lórí ìkànnì a máa ń rán ara létí ibi tá a ti ń bọ̀ ibi tá a dé àti ibi tá a ń lọ gẹ́gẹ́ bí ojúlówó Yorùbá kí ìtàn àṣà pẹ̀lú ìṣe pẹ̀lú èdè Yorùbá kó má bàa parun la fi dá ìkànnì sílẹ̀ a sì pè ní Abinibi. lónìí nǹkan tá a máa sọ tájọ máa jíròrò òun náà ni pé ṣé oppressor ni Ọ̀yọ́ ni àbí protector. a ti ṣe episode kan sẹ́yìn òun náà ni last upload wa and episode kejìlélẹ̀ orí episode 4 là ń lọ. nínú episode eléyìí tá a ṣe sẹ́yìn a sọ̀rọ̀ nípa bí àwọn òyìnbó ṣe dé ní ilé tí ìwé yìí wà rárá àwọn kan tí a lò fún reference níbi tó ti sọ pé Yorùbá àwọn kan tá a ṣe nínú last episode yẹn. so mo rọ̀ yín pé kó tó di pé ẹ wo episode yìí ẹ lè lọ wo episode yẹn. ṣé wàá rí episode eléyìí a máa date ẹ̀ back yìí sí kó tó di pé àwọn òyìnbó dé rárá. kí ni ìlànà ẹrú tó wà kó tó di pé àwọn òyìnbó dé. mo sọnù last video mi mo ní ìlànà ẹrú ó wà ńgbà náà kò sí okòwò ẹrú. okòwò ẹrú is one trade slaves fún profit. ìlànà ẹrú yàtọ̀ sí yẹn and ìlànà ẹrú tó wà ní ìgbà náà òun náà ni a fẹ́ sọ. ìlànà ẹrú mẹ́ta ló wà ní ìgbà náà. alákọ̀ọ́kọ́ òun ni ìwọ̀fà, ẹlẹ́ẹ̀kejì òun ni ìwẹ̀fà, ẹlẹ́ẹ̀kẹta òun ni ẹrú fúnra ara rẹ̀. ẹ jẹ́ ká wá bẹ̀rẹ̀ láti orí ẹrú fúnra ara rẹ̀ ká kọ́kọ́ mú ká tó explain ní mẹ́tẹ̀ẹ̀ta. ẹ má gbàgbé pé mo kọ ìwẹ̀fà sókè ń bí látàárọ̀ torí pé ibi tí mo ń lọ gangan nìyẹn. ẹrú ọ̀nà méjì gangan ni wọ́n ti ń rẹ́rú káwọn òyìnbó aláwọ̀ funfun tó dé. ọ̀nà alákọ̀ọ́kọ́ ó ní pé tí ìlú kan bá kógun ja ìlú kejì wọ́n á kó gbogbo wọn lẹ́rú ṣùgbọ́n ó kéré ṣe pé wọ́n kó wọn lọ slave market lọ́tà. nígbà náà ẹrú dàbí property ni nǹkan àmúyangàn ni nílẹ̀ Yorùbá wípé bàbá mi lẹ́rú 7 bàbá mi lẹ́rú 40 nǹkan àmúyangàn ni ẹrú dàbí ìgbà téèyàn bá rewúrẹ́ ni. agboolé táwa yìí òun náà ń pè ní Brazilian Barracoon. so ìdí tó fi ń pe agboolé yìí ní Brazilian Barracoon ni wípé gbogbo àwọn ẹrú tó bá kókó nínú agboolé yìí Brazil náà máa ń kó wọn lọ. so ìtumọ̀ Barracoon dẹ̀ ni wípé ilé ibi tí wọ́n máa ń kó àwọn ẹrú sí. Barracoon means a slave cell, ilé ibi tó máa ń kó àwọn ẹrú sí. so ẹni tó ní agboolé yìí ni wọ́n ń pè ní Seriki Williams Abbas. bẹ́ẹ̀ kò kí ń ṣe orúkọ tí ìyá àti bàbá ẹ̀ sọ nìyẹn. orúkọ tí ìyá àti bàbá ẹ̀ sọ ni Ifárẹ̀mílẹ́kún. báwo wá ni Ifárẹ̀mílẹ́kún ṣe wá ń jẹ́ Seriki Williams Abbas? tó bá ti mú ẹrú nígbà yẹn ẹrú ò ní àǹfààní láti máa jẹ́ orúkọ wọn àwọn máa jẹ́ orúkọ ẹni tó bá rà wọn nígbà yẹn. ọmọ ọdún 6 ni bàbá yìí wà nígbà tí wọ́n mú ní ẹrú ní ìlú tá à ń pè ní Jọ̀gà Orílẹ̀ ní Ogun State. so ẹni tó kọ́kọ́ rà ní ẹrú nígbà yẹn wọn ni Abbas. Abbas ni ó wá láti Dahomey. so Dahomey ní èní ni wọ́n ń pè ní Benin Republic. so ó mú lọ sọ́hùn ó ń lò bí àwọn ẹrú tó máa ń ṣiṣẹ́ nílé domestic slave. so ìgbà tó yá Abbas ta fún òyìnbó tó ń pè ní Williams. so Williams ló wá padà mú bàbá yìí lọ sí Brazil. òun náà wá ń lò bí àwọn ẹrú tó máa ń ṣiṣẹ́ nílé. so ibi tí Williams láìkẹ́ dé ó rán lọ sí school tí ọ̀pọ̀lọpọ̀ ẹrú tí wọn ò ní àǹfààní láti lọ sí school nígbà yẹn. so
ìgbà tó wáyá Williams wá pé tó bá fẹ́ kí n fi ẹ́ lẹ̀ on one condition mo máa dẹ́ padà sí Nàìjíríà pẹ̀ tí wàá máa ṣiṣẹ́ fún mi pé bàbá yìí wá padà sọ fún Williams wípé nǹkan tó bá fẹ́ òun ni mo máa ṣe fún ẹ so Williams wá dá padà wá sí Nàìjíríà ìgbà tó dé Lagos Island ló kọ́kọ́ dé sí so bí mo ń bá yín sọ̀rọ̀ yìí bàbá yìí ní ọ̀pọ̀lọpọ̀ ilé ní Lagos Island títí di èní yìí so láti Lagos Island ó wá sí Badagry ó bá ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó ń ṣòwò ẹrú nígbà yẹn bẹ̀tẹ̀ nǹkan tó fún bàbá yìí ní edge ojú wípé nítorí ìwé tó kà nígbà yẹn so nǹkan tó fún ní edge tó fi lọ ju gbogbo àwọn tó ń ṣòwò ẹrú ní Badagry nígbà yẹn so ìgbà tó yá oyè tán fún nígbà tó dé Badagry òun ni Sẹ́ríkí Mùsùlùmí of Badagry because òun ló mú ẹ̀sìn Islam wá sí Badagry so ìdí nìyẹn tó fi ń jẹ́ Sẹ́ríkí Williams Abbas orúkọ tí ìyá àti bàbá ẹ̀ sọ ti yọ kúrò nínú orúkọ ẹ̀ so ìgbà tí bàbá yìí dé sí Badagry ó tún lọ sí Ogun State níbi tán ti mú ní ẹrú ó tẹ ìlú méjì dó ní Ogun State òun ló tẹ Ayétòrò Yewa North ní 1902 so tẹ bá dé Ayétòrò lẹ́ni ẹ máa rí kíní èrè bàbá yìí ní Ayétòrò so ìlú kejì tó tẹ̀dó ní Ìdọ̀gọ̀ ní Ogun State so màá sọ̀rọ̀ nípa bàbá yìí later. ọ̀nà aláwọ̀kọ́ tó máa fi ń rí ẹrú òun ni ogun wọn á kó wọn lẹ́rú so bí wọ́n ṣe ń rí ẹrú tó máa wá kó wọn lẹ́rú bẹ́ẹ̀ yẹn mostly àwọn ọba ló máa ń ní àwọn ẹrú yẹn tàbí àwọn jagunjagun so ẹlòmíì ó lè wá mú nǹkan ìwúrí kan bóyá ọmọ ẹ̀ pé balógun kinní kan bóyá gba ọmọ ẹ̀ mo fi dá ọ lọ́lá òun náà wá lè wò pé ìwọ ló ṣe yìí tán odidi ọmọbìnrin rẹ tó rí rọ̀gbọ̀rọ̀gbọ̀rọ̀gbọ̀ ẹ̀ bóyá ìwọ náà ẹ bá ń fún lẹ́rú méjì ṣé wọn pé trade by barter ló wà nígbà náà ẹ má jẹ́ kí n sọ pé kò tí ṣòwò because this trans-Sahara trade ní 8th century ni àwọn Arab lọ́kọ́ introduce shell àwọn náà kọ́ introduce cowries owó ẹyọ ṣùgbọ́n gbà yẹn kò popular so ìlànà pàṣípààrọ̀ òun ló popular jù ní gbogbo ìgbà tí mo sọ yìí torí kí wọ́n tó dé ní nǹkan tí mo sọ fún yìí ọ̀rọ̀ kí wọ́n tó dé ọ̀dọ̀ wọn ni wọ́n ti ń ná owó coin dẹ̀ ni wọ́n ná lọ́dọ̀ wọn kódà ìgbà náà báńkì ò tí ì sí. ní ìgbà yẹn ní ọ̀hún àwa èèyàn dúdú ní ilẹ̀ Áfíríkà a ní owó tí a máa ń ná tí a fi ń ṣe kátàkárà ní ayé àtijọ́ owó ọ̀hún lélẹ́yìí wọ́n ń pe owó yìí ní owó ẹyọ ni wọ́n ń pè ṣùgbọ́n gbà tí àwọn òyìnbó aláwọ̀ funfun dé a fi àwọn kinní yìí fi hàn wọ́n láwọn ò lè bá wa ṣe kátàkárà pẹ̀lú àwọn nǹkan báyìí ń pé kán jẹ́ ká ṣe ohun tí wọ́n ń pè ní trade by barter. so owó ẹyọ ni wọ́n ná nígbà yẹn àwọn òyìnbó yẹn ò ní àǹfààní láti ná owó tí wọ́n ná ní Nàìjíríà nígbà yẹn wọ́n wá wò pé kí ni nǹkan tí àwọn máa ṣe bí àwọn nǹkan táwọn èèyàn ò rí nígbà yẹn. bó ní ìgbà yẹn àná cowries owó ẹyọ ní ilẹ̀ aláwọ̀ wọn kó owó dọ́là wọn wá wọ́n wá ń ṣe pàṣípàrọ̀ jẹ́ kí n fún ẹ ní nǹkan mi kí ìwọ náà fún ẹ ní nǹkan mi wọ́n ṣe fún mi kémi náà fún ẹ nǹkan tó wá gbé wá gbà yẹn pé wọ́n ń pé nǹkan tẹ́ ẹ̀ rírí bírú ògógóró tá à ń pè ní ṣìnáàpù. so ìlànà yìí òun ni wọ́n fi ń ṣe ìlànà ẹrú mi fẹ́ sọ pé okòwò ẹrú ìlànà yìí náà fi ń ṣe ìlànà ẹrú ní ìgbà náà tó máa ní ẹrú láti ṣàlàyé yẹn kí wá ní ìwọ̀fà eré Nollywood yóò ṣàlàyé ìwọ̀fà fún mi dáadáa ó pa bí òwe ni ó ní pé ìwọ̀fà mọ́fà tasẹ̀ àgẹ̀rẹ̀dọ́fà ọlọ́fà gbẹ́sẹ̀ lé mọ́fà mú ẹgbẹ̀fà àti ìwọ̀fà mẹ́fà míì lọ bẹ ọlọ́fà láti gba ìwọ̀fà rẹ̀ padà lọ́wọ́ ọlọ́fà tẹ bá wò dáadáa ẹ jẹ́ kí n explain ẹ̀ ní normal Yorùbá mọ́fà ìwọ̀fà rẹ̀ ó lọ sí Ọ̀fà ìlú tó ń pè ní Ọ̀fà ó wá ṣẹ ọlọ́fà wá gbẹ́sẹ̀ lé mọ́fà wá mú ẹgbẹ̀fà àti ìwọ̀fà mẹ́fà míì lọ bẹ ọlọ́fà láti gba ìwọ̀fà rẹ̀ padà lọ́wọ́ ọlọ́fà. This is value. Nǹkan tèmi rètí ẹ̀ sí nìyẹn because láti mú ìwọ̀fà mẹ́fà
pẹ̀lú ẹgbẹ̀fà lọ fi gba ìwọ̀fà ẹyọkọ padà lọ́wọ́ ọlọ́fà. It means ìwọ̀fà ẹyọkọ yẹn ó ní value sí ẹ ju ẹgbẹ̀fà àti ìwọ̀fà mẹ́fà mìíràn lọ. Kí wá ní ìwọ̀fà ní ayé ìjọ́un pàápàá jùlọ ní ilẹ̀ Yorùbá? Ẹ̀yin tẹ́ ń wò mí, tẹ́ bá fẹ́ wá yáwó lọ́wọ́ mi, ká sọ pé owó gidi wà lọ́wọ́ mi, kí n kàn fi owó ṣàpẹẹrẹ, àbí ẹ fẹ́ wá yá nǹkan kan lọ́wọ́ mi. Equilateral òun ni ìwọ̀fà. Ẹ máa wá mú odidi èèyàn wípé kó wá máa bá mi ṣánko bóyá fún ọdún kan ni, bóyá fún ọdún mẹ́fà ni, òun ló máa wà equivalent sí owó tẹ́ ẹ yá. Ẹni yìí o, jẹ́ kó wá máa bẹ́ ẹ ṣánko, kó wá máa bẹ́ ẹ roko, tàbí kó wá máa bẹ́ ẹ ṣiṣẹ́ ilé, tàbí kó wá máa bẹ́ ẹ ṣokòwò ẹ fún ọdún mẹ́fà àbí ọdún mẹ́wàá. Òun ni wọ́n ń pè equilateral, yẹn wọ́n ń pè ní ìwọ̀fà. Èèyàn ló máa ń jẹ́. Nígbà yẹn náà àwọn èèyàn tó máa tún lọ yáwó lọ́dún èèyàn tó ń rówó yẹn san, wọ́n tún lè kó ọmọ wọn. Ìgbà yẹn ojú dì. So tí ẹ̀yin tẹ́ yáwó lọ́wọ́ mi, tí ẹ bá ti rí owó yẹn san, bẹ́ bá ṣe ń san sí ní táìmù tí ìwọ̀fà yẹn máa lò lọ́dọ̀ mi ló máa dín sí. Tẹ́ bá wá sọ́tọ̀, ìwọ̀fà yẹn náà ti ní àǹfààní àti lọlé. Ṣùgbọ́n tó bá fi lè pé táìmù tájọ agree, ìwọ̀fà yẹn náà ní táìmù àti lọlé, torí pé ó ti sáàvù mi fún bóyá ọdún mẹ́wàá lájọ sọ. Ìwọ̀fà yẹn ti sáàvù mi fún ọdún mẹ́wàá yẹn. Ìyàtọ̀ ìwọ̀fà tẹ́rú ó wá ní pé bóyá oko ni ìwọ̀fà yẹn fẹ́ wá máa bá mi ṣán. Tó bá ti ṣọ́kọ látàárọ̀ dalẹ́, tó bá ti dalẹ́ ó láǹfààní àti lọlé rẹ̀, ó láǹfààní àti níyàwó tiẹ̀, ó láǹfààní àti bímọ tiẹ̀. So ìlànà ìwọ̀fà nìyẹn. Ní ìsìn tí mo tó wá ṣàlàyé ìwọ̀fà, kí wá ní ìwẹ̀fà? Ìmọ̀ mú èèyàn ṣe fẹ́ mọ ogbó kí ní ìta máa rò pé Yorùbá wà civilized káwọn òyìnbó tó dé. Gbogbo àwọn nǹkan tó ti wà ńlẹ̀ káwọn òyìnbó tó dé ni àwọn nǹkan tí mo sọ fún yín. Kí wá ní ìwẹ̀fà? Nígbà tí mo ṣàwárí ẹ̀, mo rí pé kò ń ṣe ilẹ̀ Yorùbá nìkan ni wọ́n ti ń lo ìwẹ̀fà. Tẹ́ bá dé àwọn empires tó wà ní China, wọ́n lo ìwẹ̀fà ń bẹ̀. Mo dẹ̀ sọ fún yín pé bí wọ́n ti ṣe ń lò lọ́yọ̀ọ́, bẹ́ẹ̀ náà ni wọ́n ṣe ń lò ní àwọn China. Àwọn North Africans wọ́n lo ìwẹ̀fà ń bẹ̀. Ìlànà kan náà bákan náà ni. Iṣẹ́ mẹ́ta ni wọ́n máa ń ṣe. Administrative iṣẹ́, ìwẹ̀fà ló máa ń ṣe láàfin. Aláàfin ó máa ń wà ní ìcháàjì religion, wọ́n dẹ̀ máa ń wà ní ìcháàjì law. So iṣẹ́ wọn mẹ́ta náà ni wọ́n. Mẹ́ta ni ìwọ̀fà láàfin. Aláàfin alákọ̀ọ́kọ́ tó jẹ́ ọ̀gá wọn, wọ́n ń pè ní ọ̀nà ẹ̀fà. Ẹlẹ́ẹ̀kejì wọ́n ń pè ní ọ̀tún ẹ̀fà. Ẹlẹ́ẹ̀kẹta wọ́n ń pè ní òsì ẹ̀fà. Kó wá tó di pé mo yànnàná iṣẹ́ àwọn mẹ́tẹ̀ẹ̀ta dáadáa, mo fẹ́ ká mọ̀ pé báwo ni wọ́n ṣe ń rí ìwẹ̀fà. Oríṣi méjì ni. Àwọn kan wà tó jẹ́ ẹrú, àwọn kan wà tí wọ́n kì í ṣe ẹrú. Àwọn kan wà tó jẹ́ pé àwọn ẹrú tó kó lójú ogun tó jẹ́ pé ọmọ kéékèèké ni wọ́n, ṣùgbọ́n wọ́n jẹ́ akíkanjú. Àwọn yìí ló máa ń di ìwẹ̀fà láàfin Aláàfin. Kó wá tó di ìwẹ̀fà, wọ́n á tẹ̀ wọ́n lọ́dà. Tẹ́ ẹ bá mọ nǹkan tó ń pè ní tẹ̀ wọ́n lọ́dà, wọ́n á castrate wọn, wọ́n á fọ́ wọn lẹ́pọ̀n. Torí lára àwọn duties wọn ò ní pé àwọn náà máa ń ṣe ìwọléwọ̀de pẹ̀lú ọba. Bákan náà ni wọ́n tún ṣe ìwọléwọ̀de pẹ̀lú àwọn olórí àtọmọ Aláàfin. Ìlànà kejì tí wọ́n fi máa ń rí ìwẹ̀fà ó ní ṣẹ̀wọ̀n pé wọ́n wà powerful gan. Ọmọ kan tí wọ́n bá rí kó lákíkanjú tí wọ́n wá fẹ́ sọdá lágbára láàrin ìlú, wọ́n lè tẹ̀ lọ́dà àwọn òbí ẹ̀, tàbí kóun gangan fara ẹ̀ lẹ̀, wọ́n tẹ̀ wọ́n lọ́dà, á wá lọ sáàfin. Báyìí náà tó ṣe máa ń rí ìwẹ̀fà. Reason tèmi fi rate wọn as ẹrú ni pé àwọn náà máa ń ṣe domestic work, àwọn iṣẹ́ tí àwọn ẹrú máa ń ṣe nígbà yẹn. Ṣùgbọ́n position wọn ju position just normal ẹrú lọ. In fact position wọn ju position làárí lọ. And mo dẹ̀ lè sọ fún yín pé ìkọ́nù àwọn ìwọ̀fà mẹ́rẹ̀ẹ̀ta tó bá dọ́jà, tó bá jẹ́ epo ló gbé báyìí, pé ó gbé epo ó ń lọ, kò ní séèyàn kankan tó máa bí léèrè pé kílé tó fi gbé epo, ibi tó wà powerful dé. So power yìí ló máa ń wu ẹlòmíì, ló máa fi fara ẹ̀ lẹ́ pé òun fẹ́ jẹ́ ìwọ̀fà Aláàfin. So it's not that pé wọ́n force èèyàn. Normal ẹrú tí àwọn jagunjagun bá ti kó wá, eléyìí tó bá jọmọ kékeré nínú wọn tàbí nǹkan kan tọ́dẹ̀ rí kó lákíkanjú, tàbí ó lè jágbàlagbà náà tó bá lákíkanjú, àwọn ni ìwẹ̀fà. Àwọn ni ìwẹ̀fà. So kí làwọn duties wọn lára iṣẹ́ ọ̀nà ẹ̀fà? Iṣẹ́ wọn máa pọ̀, ṣùgbọ́n mo kàn fẹ́ mú díẹ̀díẹ̀ ẹyọkọ̀ọ̀kan àbí méjì méjì àbí mẹ́ta lára iṣẹ́ wọn ni. Ọ̀kan gbòógì lára àwọn iṣẹ́ ọ̀nà ẹ̀fà òun ni tó máa gbẹ́jọ́ wá sáàfin.
bóyá kò wá sálàáfin lé tàbí aláàfin ò ráyè bóyá aláàfin ó wà ní ó lálejò ọ̀nà ẹ̀fà lè pàṣẹ ọ̀nà ẹ̀fà lè dá ẹjọ́ tó gbé wá yẹn ó lè dá ẹjọ́ yẹn tí kò sẹ́ni tó dẹ̀ máa yẹrí ẹ̀ wò pé ọ̀nà ẹ̀fà ló dájọ́ láti sọ fún yín bí wọ́n ti ṣe ní agbára tó. Ṣé wá rí ọ̀tún ẹ̀fà ló wà ní in charge religion ọ̀tún ẹ̀fà ló wà ní the religion bóyá a fẹ́ bọ Kòso ni which is Ṣàngó ẹ mọ̀ pé ọ̀rọ̀ Ọ̀yọ́ ni mò ń sọ bóyá a fẹ́ bọ Ṣàngó ni Kòso ni which is Ṣàngó ọ̀nà ẹ̀fà ló wà ní in charge bí bóyá ọjọ́ mẹ́ta náà ń bọ́ ni ọ̀nà ẹ̀fà ló máa bóyá wọ́n fẹ́ ta epo sí ni bóyá wọ́n fẹ́ ṣe gbá ni àbí ṣàwo ni ọ̀nà ẹ̀fà ló máa ṣe. Mo dẹ̀ fẹ́ sọ fún pé ọ̀nà ẹ̀fà náà ló wà ní in charge àwọn ọmọ ọba ọ̀nà ẹ̀fà náà ló ń ṣe alábòójútó àwọn ọmọ ọba. Eléyìí tó wá kẹ́yìn ó ní òsì ẹ̀fà tẹ bá sọ pé òsì ẹ̀fà ló jẹ́ Monsignor ó possible kẹ́ sọ bẹ́ẹ̀ because èmi gan mo ní feeling pé òsì ẹ̀fà ni Monsignor but according to position ọ̀nà ẹ̀fà gangan ni Monsignor but mo rí pé duty òsì ẹ̀fà administrative iṣẹ́ lòsì ẹ̀fà máa ń ṣe bóyá Aláàfin fẹ́ lọ síbì kan òsì ẹ̀fà lè lo umbrella Aláàfin láti lọ represent Aláàfin kódà òsì ẹ̀fà tún lè lo àwọn onílù Aláàfin. Mo dẹ̀ tún sọ fún yín pé ara àwọn iṣẹ́ òsì ẹ̀fà ni pé òsì ẹ̀fà sì máa ń act as security nígbà míì and òsì ẹ̀fà ló wà ní charge àwọn ìyàwó ọba. Bákan náà mo dẹ̀ tún lè sọ fún yín pé òsì ẹ̀fà tó bá lọ sọ́jà tó bá rò pé kíní ò dá tó gbé tó dànù kò séèyàn kan tí ó bí tàbí ó gbé ń gbé lọ kò séèyàn kan tí ó bí òsì ẹ̀fà pé kílé tó fi ṣe bẹ́ẹ̀. Mi ò sọ̀rọ̀ Ọ̀yọ́ Ọ̀sìn mi mọ́ bọ́ yẹn ń ṣe lọ́yọ̀ Ọ̀sìn kó tó di pé àwọn òyìnbó dé ìlànà ẹrú tó wà lélẹ̀ òun náà ni gbogbo bá ẹyọ ra sọ ẹ̀ oríṣiríṣi ìlànà so gbogbo èèyàn tẹ́ rí tó ń serve òun náà kọ́ ní ẹrú ní ìgbà náà ìlànà yìí sì wà ní gbogbo ilẹ̀ Yorùbá ní ìgbà náà. And tẹ́ bá lọ ka ìwé kan mo ti gbàgbé orúkọ ìwé yẹn báyìí tẹ́ bá lọ ka ìwé náà Fọlá kínní kan lórúkọ ìwé náà ṣàlàyé bí eléyìí náà sọ ìwé yìí the history of the Yorubas òun náà sọ bí ilẹ̀ Yorùbá ṣe máa ń fi ẹrú tó ṣe máa fi ń ṣe àwọn nǹkan mẹ́tẹ̀ẹ̀ta tí mo sọ yìí wọ́n fi máa ń ṣe ẹ má gbàgbé pé lára àwọn wọ̀nyí náà ni wọ́n ń jíṣẹ́ f'Aláàfin kíní kan sáré lọ rè bá mi ṣe kíní kan wá àwọn tí wọ́n ń ṣe àwọn iṣẹ́ yẹn náà ni mo dẹ̀ mọ̀ pé bí yẹn ṣe rí ní gbogbo ilẹ̀ Yorùbá nìyẹn but mi wà mọ̀ bóyá ìwẹ̀fà ni wọ́n ń pè wọ́n ní gbogbo àwọn ilẹ̀ Yorùbá tó kù mo kàn fi Ọ̀yọ́ ṣe àpẹẹrẹ ni. So báyìí ni ìlànà ẹrú tó wà ní ìgbà náà. Alákọ̀ọ́kọ́ ni ẹrú ní eléyìí tó máa ń kó ní láti ojú ogun. Ẹlẹ́ẹ̀kejì ni criminals bóyá o jí nǹkan o ṣe gbá o ṣàwo gbogbo nǹkan tá a mọ̀ sí criminal tó máa ti mẹ́ni yẹn wọ́n lè fi lọ sìngbà. So ìyẹn ni ìlànà tó wọ́n fi máa ń rí ẹrú. Ẹlẹ́ẹ̀kejì ni ìwẹ̀fà ẹlẹ́ẹ̀kẹta sì ni ìwọ̀fà. Mo lérò pé a ti understand bí slavery ṣe rí ní ilẹ̀ Yorùbá. It's not the slave trade gangan but slavery torí reason mo fi wò pé kí n ṣe àwọn content nítorí àwọn àbúrò mi tó ṣẹ̀ ń bọ̀ tí wọ́n understand tọ́kọ̀ wò pé ẹrú ìlú báyìí tẹrú ìlú báyìí tẹrú ìlú báyìí tẹrú ó wá ní nǹkan tí mo fẹ́ sọ fún yín pé nígbà tí àwọn òyìnbó dé ní 1472 Ọ̀yọ́ ò tí ì dálágbára ní ìgbà náà. Àwọn ìlú kan ló kọ́kọ́ bẹ̀rẹ̀ sí ní ta ẹrú yìí pàápàá jùlọ mi fẹ́ dárúkọ àwọn ìlú yẹn torí kò ń ṣe pé mo fẹ́ fi fídíò ìdájà sílẹ̀ but tẹ́yìn bá ní interest ẹ lè lọ wà fúnra yín ṣùgbọ́n àwọn ìlú yìí ló wà létí omi ilẹ̀ Yorùbá. Àwọn náà kọ́kọ́ bẹ̀rẹ̀ sí ní ta ẹrú náà kọ́kọ́ bẹ̀rẹ̀ sí ní ta ẹrú fún okòwò náà kọ́kọ́ ta ẹrú àwọn náà kọ́kọ́ bẹ̀rẹ̀ sí ní ta ẹrú fún èrè. Before kí àwọn aláwọ̀ funfun tó wá sí inú ìlú yìí òwò ẹrú ti ń lọ láti 11th century 12th century. Ìyẹn náà pè ní Sahara trade. Bẹ́ẹ̀ ni ní ìgbà yẹn tó ti bẹ̀rẹ̀ òwò ẹrú àárín ara wa àti ṣe òwò yẹn. Ìgbà táwọn aláwọ̀ funfun tá à ń pè ní Portuguese tó ń dé ní ìgbà yẹn àwọn wọlé wá
wọ́n wá bá àwọn head of community bí àwọn chief wa ń pé owó tá ẹ̀ ń ṣe yìí àwọn náà fẹ́ máa ṣe pẹ̀lú yín but nígbà yẹn wọn ò mọ́kọ wọn ò mọ́kà ìwé tó ń gbé wá fún wọn ẹ mọ̀ pé tó máa fẹ́ sign document nígbà yẹn either kan lo ink with feather or kan lo thumb print ìka yẹn ló tẹ̀ nígbà yẹn ìgbà tó wá kà sí wọn létí ló ṣe wá ní àwọn fẹ́ máa kó àwọn èèyàn dúdú tó jẹ́ ẹrú lọ sí òkè òkun wọ́n dẹ̀ accept pẹ̀lú wọn but ní ìgbà yẹn àná cowries owó ẹyọ ní ilẹ̀ aláwọ̀ wọn kó owó dọ́là wọn wá wọ́n wá ń ṣe pàṣípàrọ̀ jẹ́ kí n fún ẹ ní nǹkan mi kí ìwọ náà fún ẹ ní nǹkan mi wọ́n ń ṣe fún mi kémi náà fún ẹ nǹkan tó wá gbé wá gbà yẹn pé wọ́n ń pé nǹkan tẹ́ ẹ̀ rírí bírú ògógóró tá à ń pè ní ṣìnáàpù wọ́n fi ń kó èèyàn mẹ́wàá lọ sí òkè òkun. Gẹ́gẹ́ bí mo ṣe gbọ́ ṣìnáàpù yẹn náà ń ṣe pé normal ṣìnáàpù ṣìnáàpù tẹ́ pé téèyàn bá kọ̀ mú dérí ẹyọ kan báyìí wàá ti yó èèyàn yó so wọ́n ti máa ń kọ́kọ́ fún ṣìnáàpù yẹn kó tó sọ nǹkan tó fẹ́ fi kó lọ. So ẹ wo oníjú báyìí lọ lẹ́yìn orúkọ tèmi ni Joe Adetona tẹ bá sì fẹ́ mọ̀ sí nípa gbogbo nǹkan tí mo sọ yìí mo ṣe PDF ní eléyìí tẹ́ lè rí lórí Patreon mi mo ti ṣe PDF fún gbogbo àwọn kinní mo owó tí ò ga jara lọ náà lè máa rà láti mọ̀ sí nípa ẹ̀ nínú àwọn PDF mi mo máa ń yànnàná àwọn ọ̀rọ̀ yìí dáadáa ṣe mọ̀ pé ó ti yé yín mo máa ń yànnàná ẹ̀ dáadáa nínú àwọn PDF mi so kò ní jù báyìí lọ fídíò mi tí mo fẹ́ kẹ́ wò ló ń jáde lójú screen yẹn ẹ wo mo sì mọ̀ pé ẹ ní regret pé ẹ wò episode 3 nípa upload ẹ a fẹ́ sọ̀rọ̀ nípa 1614 ẹ jẹ́ ká sọ̀rọ̀ nípa 1614 nípa ọ̀rọ̀ tí a mọ̀ sí Yorùbá ẹ̀ báwo gbogbo ló ṣe bẹ̀rẹ̀ mo sọ fún yín pé èmi ti ṣàwárí ọ̀rọ̀ tí a mọ̀ sí Yorùbá ẹ̀ ní 8th century mo ti ṣàwárí ọ̀rọ̀ tí a mọ̀ sí Yorùbá ẹ̀ láti 8th century mo ti ṣàwárí ẹ̀ pẹ̀lú ẹ̀rí tó dájú mo ti ṣàwárí ẹ̀ ṣùgbọ́n bóyá màá ṣe nínú episode 3 bóyá mi ò ní ṣe màá ṣàjẹ́kẹ́ mọ̀ so kò ní jù báyìí lọ lẹ́rìn orúkọ tèmi ni Joe Adetona ǹjẹ́ kó tó dìgbà míì ẹ má gbàgbé láti like ara yín tó dàbọ̀.